أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. adúpẹ́ fún Ọlọ́run, alhamdulillahi rabbil alamin. àwa tọrọ kẹ́kẹ́ fún gbogbo àwọn oṣù Ọlọ́run tó ti sí gbogbo Ọlọ́run bá a ṣàlékún àforíjì fún wọn. Ọgbàtà àgbà ló kó wọn bá mójúkó láì fi wọn. Gbogbo àwọn ẹni Ọlọ́run tó ń bẹ lórílẹ̀ Ọlọ́run bá fi sọ̀rọ̀ ẹ̀ sọ wọn. wọ́n dà bẹ́ẹ̀ kàánà kúnà ẹni ẹ kò fi sọ̀rọ̀ ẹ̀ sọ gbọ́ láàpọ̀. Gbogbo àwọn ẹni rẹ̀ tí ń bọ̀ tí wọ́n ti dé Ọlọ́run bá dẹ́bù rẹ̀ bò wọ́n. tí wọ́n bá tún á dé tán Ọlọ́run bá fi sọ̀rọ̀ ẹ̀ sọ wọn. Ọlọ́run ìlú Ìlọrin Ọlọ́run bá fi ìlú Ìlọrin lọ́kàn balẹ̀. Wọ́n jẹ́ kí ìlú Ìlọrin dàrú. Gbogbo ìlú kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run bá fi wọ́n lọ́kàn balẹ̀. Wọ́n jẹ́ káwọn ìlú náà dàrú. Gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní gbogbo àgbálá ayé pátá Ọlọ́run bá fi wọ́n lọ́kàn balẹ̀. Má jẹ́ kí orílẹ̀-èdè náà dàrú kọ́ ọlá ní síwú Ọlọ́run. ọ̀la jẹ́ka oṣù kọ̀ọ̀la háàmìnà ya Allah háàmìnà kún fàyàkùn. Ìbánisọ̀rọ̀ wa yóò dá lórí ọmọ kéwú tó ju àfáà rẹ̀ lọ ta ni. ẹgbà ọmọ kéwú tó ju àfáà rẹ̀ lọ. bẹ́ẹ̀ ni àìmọye ọmọ kéwú tó ju àfáà tọkọ ní kéwú lọ. káà lọ mọ kéwú náà tọgbẹ́ àfáà gan-an òun náà kírẹ́dìtì pé nínú àwọn tí Ọlọ́run ní kọ́ńkéwú tí sì máa tọ́ka sí pé lágbájá èmi là àfáà rẹ̀ àfáà náà kírẹ́dìtì ọmọ náà. àfáà tẹsifáì sí pé èèyàn ni ọ́ nínú àwọn èèyàn, ọmọ kéwú ni ọ́ nínú àwọn ọmọ kéwú tá a lọ́mọ kéwú náà. ẹ jẹ́ ká yà pé yáyá náà alẹ́ àgòdì yáyá náà alẹ́ àgòdì. Gbogbo wọn tó ń gbọ́ mi àbí tó wò mí sọ pé yáyá náà alẹ́ àgòdì yáyá náà alẹ́ àgòdì. nínú Ìlọrin lónìí gbogbo àáfàá yòówù tó bá dá mọ́sálásí Jímọ̀ nínú Ìlọrin lónìí àfáà yá olókè Àgòdì wọ́n ní kọmíṣàn nínú ládàtẹ̀ ẹ̀ bá ń gbà àbí gbogbo ẹni yòówù àbí ìjọ yòówù tí wọ́n kọ́ àwọn ìjọ tí wọ́n ní àwọn náà fẹ́ ní mọ́sálásí Júmọ̀. àfáà yá olókè Àgòdì wọ́n ní kọmíṣàn nínú ládàtẹ̀ ẹ̀ bá ń gbà tó gbé Ìlọrin tẹ́lẹ̀ mọ́sálásí Jímọ̀ pé méjì ẹyọ kan náà ni. èyí tó wà ní ọjọ́ ọba náà bí ẹ bá fẹ́ kí mọ́sálásí Jímọ̀ sọ pé ọfẹ́ bá àwọn Jímọ̀ ó dọjọ́ ọba Ọlọ́run máa fi àfáwọn yàyà lókè Àgòdì sẹ́sẹ́ àbí kí mọ́sálásí máa pé Jímọ̀ kọ́ máa pé méjì nílùú Ìlọrin. àfáwọn yàyà lókè Àgòdì àná aláwọ̀ àfẹ́ dá mọ́sálásí Jímọ̀ lẹ̀. nígbà táwọn yàyà lókè Àgòdì yìí wọ́n á sọ fáfá àwọn Sheikh Adam Al-Alori. ṣé Adam ni yàyà sọ ti sọ fún ọba àfáà Sheikh Adam Al-Alori gan bẹ̀rù ọba àjọ náà lọ́rùn pé àfáà yàyà lókè Àgòdì wọn sọ fún àfáà rẹ̀ Sheikh Adam Al-Alori àfáà mi kò sí wàhálà nù ẹ̀ bá a sọ fún bàbá àsọ fún báyìí yóò ní ká má ṣe ń ta àfẹ́sẹ̀. àfáà náà wọn sọ fún ọmọ kéwàá pé mo jẹ́rìí rẹ̀ ó tó jà rẹ̀ gbé Allahu Akbar. gbogbo ọmọ kéwù ni máa ń sàtọ̀ àfáà rẹ̀ lọ bí ìṣòro bá dé. àfáà tó wọn sọ fún ọmọ kéwù pé mo jẹ́rìí rẹ̀ ó tó jà rẹ̀ gbé kò sí ní tó bá yọ sí ọ lápá ọ̀tún tó lè kojú. àfáà sọ fún ọmọ kéwù rẹ̀ kò sí ní tó bá yọ sí ọ lápá àlàáfíà tí ó bọ̀ lójijì. ẹ jẹ́ ká sọ pé yáyá náà alẹ́ Àgòdì yáyá náà alẹ́ Àgòdì. àbídí gbogbo mọ́sálásí Jímọ̀ yòówù tí wọ́n bá ń dálẹ̀ lónìí nínú Ìlọrin àfáà yàyà lókè Àgòdì wọ́n ní kọmíṣàn nínú ládà táwọn tó bá dá mọ́sálásí Jímọ̀ náà lẹ̀ kí wọ́n bá ń gbà ọ̀dọ̀ lọ àfáà yàyà ní kọmíṣàn. lórí àfáà yàyà lókè Àgòdì yẹ látìgbà táwọn ti dá mọ́sálásí Jímọ̀ tí wọ́n lẹ̀ gbogbo àmọ́ kẹ́hìn mọ́ mọ́sálásí Jímọ̀ lù lọ́yìn wá ọwá dí ọ̀run. àkọ́kọ́ pé mọ́sálásí Jímọ̀ pé méjì nínú Ìlọrin àfáà yàyà lókè Àgòdì àwọn mú tàn rẹ̀ wá àwọn mú iṣu ìyẹ̀ wá sáyé. ìdí ni ẹ̀yin ọmọ ẹgbẹ́ Ògo Ìlọrin àfáà yàyà lókè Àgòdì wọ́n tọ́ sáwọ́ lóòótọ́ wò sí mọ́ àmọ́ bí ọ̀bá sí mọ́ náà ọmọ wọn tí ń ṣe àlífà àwọn tí ń tún jẹ́ mùdíù lè ké wọn lónìí ẹ lè gbé àwọ̀dù pé àkọ́kọ́ ẹni tó kọ́ jí kí mọ́sálásí Jímọ̀ pé méjì ń lù lọ́rin àfáà yàyà lókè Àgòdì wọ́n tó sáwọ́dù. ẹ̀yọ́ máa gbé Ògo Ìlọrin tí àfáà wa Mùrítádọ̀ tí wọ́n ń jẹ́ president
àfáà Murtado tí wọ́n jẹ́ pírẹ́sẹ̀ntì ògo ọmọ Ìlọrin, tí àfáà wa Al-Fulani sọ́ọ̀lì jẹ́ vice president. àfáà Murtado tí wọ́n jẹ́ pírẹ́sẹ̀ntì ògo Ìlọrin, tí àfáà Al-Fulani tí wọ́n jẹ́ vice president ọmọ ògo Ìlọrin. àfáà Yàyà Lókè Àgòdì tọ́sáwádùn ẹ̀rọ organize program kan kára ní àwọ́dù afẹ́ fún àfáà Yàyà nígbà wọn ò símọ̀ yìí, a wá gbé fún ọmọ wọn tí ń jẹ́ àlífà tí ì tún jẹ́ mùdírù. ẹgbẹ́ fọ́mọ wọn àfáà Murtado tó ń jẹ́ pírẹ́sidẹ́ǹtì fún gbogbo ọmọ ògo Ìlọrin. àfáà Murtado bàbá Bariga àfáà Murtado bàbá Bariga gẹ́gẹ́ bá a ṣe rí gbọ́ wọ́n lẹ́yìn ní pírẹ́sidẹ́ǹtì fún gbogbo ọmọ ògo Ìlọrin, tí àfáà Al-Fulani sì jẹ́ vice president yìí. ẹ fún àfáà Yàyà Murtado láwọn ọdún ẹni tó jẹ́ kí mọ́sálásí Jímọ̀ di ọ̀hún Ìlọrin lónìí láti máa dálẹ̀ bó o ṣe símọ́ yìí. ẹgbẹ́ ọdún náà fọ́ máa wá tó jẹ́ mùdírù lékè wọn lónìí tí ìsúnṣe àlífà wọn láfi ní Yahya náà Àlíà Àgòdì Yahya náà Àlíà Àgòdì. a tún wá gbọ́ nínú tàn ìgbà àfáà Sheikh Adama Al-Alori àwọn pẹ̀lú ọba ìlú Ìlọrin ìjọ náà lọ́hùn wọ́n lérí sí àwọn hàn pé ọba yín rẹ ọba náà sọ fún Sheikh Adama pé èmi náà ìrẹ́yìn wà Adama. làwọn méjì bá gbanú ilé lọ. Sheikh Adama wọ́n ní Sheikh Adama lọ lè gbá tẹ̀sùbáàmù ń bẹ lọ́rùn pé kọ́lọ́ ń jẹ́ kóhun rẹ́yìn ọba náà. akìnní ọlọ́run méjì ọba ìlú Ìlọrin níjọ́ náà lọ́hùn àfáà làwọn náà. gbogbo ọba tí ń jẹ́ Ìlọrin àfáà ni wọ́n títí lọ rí ọba wa tòní àfáà làwọn náà. ọlọ́ba ìlú Ìlọrin jọ́ náà lọ́hùn àwọn àti Sheikh Adama wọ́n jọ lé sí i. wọ́n ní Sheikh Adama tí a sọ fún àyà wọn pé gbogbo ẹni bá ti ń wá mi wálé ẹni ìsínlé. àwọn gbọ́ pé nígbà tí Sheikh Adama náà ń bẹ lọ́hùn lérí ìtẹ́gbé ara Sheikh Adama sì ti rẹ́ àmọ́lẹ̀ ẹ̀lẹ̀. gbogbo àyè bá ti rábẹ́ ìbí ṣéwù nǹkan àyàwó wo ni ṣéwù sínú aláfa Yàyà Lókè Àgòdì bá dé pé ṣéwù nǹkan àyàwó ní ṣéwù nílé Sheikh Adama ní Yàyà ní tiẹ̀ kọ́ mo wà ń lé. gbogbo wọn tó gbọ́ sọ pé Yàyà náà Àlíà Àgòdì Yàyà náà Àlíà Àgòdì. wọ́n náà fáwa ní Yàyà wọlé orin tí ń ṣẹlẹ̀ ní èmi àtọ́ba àlà lérí sí ara mo ní rẹ́yìn ọba náà ló wọ́n rẹ́yìn mọ́nà àfáà yẹn rárá lẹ́tọ́ wọn da ilé àmọ́ àfáà mi ọ̀pọ̀lọ́ ẹ̀yọ̀ kan ní ọ̀yẹ́jú ẹ̀. wọ́n ní àfáà yẹn sọ fún àfáà rẹ̀ tó ń jẹ́ Sheikh Adama ọ̀pọ̀lọ́ ẹ̀yọ̀ kan ní ọ̀yẹ́jú ẹ̀. láfáà yẹn bá gbọjà lọ ọ̀lẹ́ gẹ̀ẹ́tì ọ̀pọ̀lọ́ ẹ̀yọ̀ kan lára àfáà rẹ̀ bá balẹ̀ bára àfáà rẹ̀ ṣe balẹ̀ tán náà bá sọ pé ọba Ìlọrin jọ́nà lọ́hùn ló kú. Allahu Akbar. Sheikh Adama jẹ́ ọlá ọmọ kéwẹ̀ àfáà lè jẹ́ ọlá ọmọ kéwẹ̀ bẹ́ẹ̀ sì ni ọmọ kéwẹ̀ náà lè jẹ́ ọlá àfáà rẹ̀ láfi ní ọmọ kéwẹ̀ tó ju àfáà rẹ̀ lọ́wọ́ ta ni. Yàyà náà Àlíà Àgòdì Yàyà náà Àlíà Àgòdì. ọlọ́run ọba go sí lẹ́yìn alábòsí. inna Allaha la yazlimu an-nasa shay'an walakinna an-nasa anfusahum walakinna an-nasa anfusahum yaslimun. àgbọ̀dọ̀ ṣàbòsí pé ẹsẹ̀ bí mo gbà bá Yàyà Lókè Àgòdì lọ́jọ́ wọn sí Adama àwọn aníṣọ tó dá pa wọn o aṣọ tó dá pa wọn. kọ́yà mùdírù àbáwá Yàyà Lókè Àgòdì tó tún já lífà lónìí afẹ́ jẹ́ dá kankan lẹ̀ lóko àfáà Yàyà Lókè Àgòdì bá ń jọ Friday ni ẹ bá fi sí ọ̀lẹ́ àbálẹ́ tẹ́ẹ̀dá àkójọ lẹ̀ gẹ́gẹ́ bí bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi náà ṣe dálẹ̀. gbogbo àyàn máa wá níwà pé wọ́n wá sí ìjókòó àfáà Yàyà Lókè Àgòdì ẹ dálẹ̀ bẹ́ẹ̀ báyẹ̀ pé ọ̀lẹ́lẹ́ bá fi sí ẹ̀yìn ẹ̀ fi sí báyẹ̀ balẹ̀ bá ní ẹ fi sí bẹ́ẹ̀ mo mọ̀ pé ọlọ́run kú ṣàánú mùdíhù ní àlífà ní báyẹ̀ bá ní kọ́dà àwọn òní wá àwọn ọmọ kéwú wọn ti tó gbogbo àwọn ọmọ kéwú tó bá ti ń jáde lé kẹ́hìn ẹ̀ máa rotate ẹ̀ kẹ́ máa rotate lẹ́jọ́ pé
lẹ́tọ̀ àfáwà Yàyà lókè Àgòdì. Àfáwà Yàyà lókè Àgòdì yìí wọ́n kájú ẹ̀ láti ní ká sọ ń pa wọn. Wọ́n sì yẹ bẹ́ẹ̀ láfi ní Yàyà náà hálí Àgòdì Yàyà náà hálí Àgòdì. Gbogbo ọjọ́ ń gbọ́ mi tó ń wò mí sọ pé Yàyà náà hálí Àgòdì Yàyà náà hálí Àgòdì. Gbogbo ẹnu lábí sọ gbogbo àwọn àfáà yòówù tí ń dá mọ́sálásí jímọ̀ ńlẹ̀ ńìlọrin lónìí, àwọn náà ń jọlá àfáà Yàyà lókè Àgòdì ni àwọn jó dì ọ̀hún. Gbogbo ẹlẹ́gbẹ́ yòówù tí wọ́n kó àwọn ọjọ́ ọ̀táyà náà wá ní mọ́sálásí jímọ̀ ńìlọrin lónìí, ẹ̀yin náà ń jọlá àfáà Yàyà lókè Àgòdì ni. Àwọn ọlọ́run ní kó àwọn ọlọ́run fi mú di ọ̀hún fún yín. Níjọ́ ọ̀hún mọ́sálásí jímọ̀ pé méjì ńìlọrin Yàyà ọ̀kan tó wà lọ́jọ́ba àwọn náà ní bí lọ́run ṣe tóbi tó. Bàbá Yàyà lókè Àgòdì wọ́n fèsì challenges náà látara pé wọ́n láníyàn tó dá ọlọ́run ní kí wọ́n win ní challenges náà ní Yàyà náà hálí Àgòdì Yàyà náà hálí Àgòdì. Gbogbo àwọn ẹni ọlọ́run yìí tí wọ́n gbìyànjú sójú ọ̀nà ọlọ́run ò má dùn wọ́n ládàá ìgbìyànjú wọn. Bá a náà ṣe máa ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba yìí, má dùn àwọn náà ládàá ti ìgbìyànjú tiwa náà àtàwọn tó nífẹ̀ẹ́ wa nù Islam. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Àmín.